gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ó mà ti jáde tán pátápátá báyìí o. Ó ti jẹ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ wípé àwọn jọ ń gbógun tira wọn àti wípé ó gbọ́dọ̀ kúrò lórí àlééfà lọ́dún 2027 ní tí El-Rufai tó sì ti ṣàlàyé ọgbọ́n àti àwọn èròǹgbà tí wọ́n gbà bí wọn yóò ṣe fẹ́rẹ̀yìn Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2027. Kì í ṣe ìròyìn mọ́ pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tí wọn kò gba Tinubu àtàwọn olóṣèlú APC kan tínú ń bí wọn ti ń ṣe ìpàdé kiri láti kó ara wọn jọ sójú kan, èyí tí olóyìnbó ń pè ní coalition, láti dojúkọ Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti láti lé kúrò. Ẹ sì rántí pé lógúnjọ́ oṣù kẹta ọdún tá a wà yìí, the 20th of March 2025, ni àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Rotimi Amaechi, Malam Nasir El-Rufai àtàwọn míì bẹ́ẹ̀ iná kóra wọn jọ sí gbọ̀ngàn ìgbàlejò àgbáyé, gbọ̀ngàn àpérò àgbáyé International Conference Center tó wà l'Abuja láti kéde pé àwọn olóṣèlú alátakò àwọn yóò kó ara wọn jọ sójú kan láti kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Ṣá onígbà tó ń sọ̀rọ̀ lórí eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú tẹlifíṣàn Arise TV lọ́jọ́ Ajé tí í ṣọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí, èyí tó ti rìn gan tó ti gba orí ẹ̀rọ ayélujára àtàwọn inú ìwé ìròyìn, níṣẹ́ ni El-Rufai jẹ́ kó di mọ̀ pé òun kábàámọ̀ pé òun wà lára àwọn tó gbé Tinubu wọlé nínú ètò ìdìbò ọdún 2023. Ó wá jẹ́ kó di mọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí, ó ló dá òun lójú pé Tinubu ò ní di ààrẹ Nàìjíríà lọ́dún 2027 fún sáà kejì. Ó ní iṣẹ́ tí ń lọ gidigidi lábẹ́lẹ̀, bẹ́ẹ̀ lọ níbi Tinubu bá rí ipò kẹta mú nínú ètò ìdìbò náà, ó ní kó máa dúpẹ́ ni. El-Rufai ní nígbà tí àwọn lọ ṣe ìwádìí káàkiri Nàìjíríà, pàápàá ní ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò, àwọn rí i pé nínú ìdá ọgọ́rùn-ún àwọn aráàlú, ìdá 91% out of 100%, ó ní nínú wọn bàjẹ́ sí ìjọba Tinubu tó sì fẹ́ kán pààrọ̀ ẹ̀. El-Rufai wá jẹ́ kó di mọ̀ pé ilé ìgan làwọn òṣìṣẹ́ tọ̀, tó sì ní iṣẹ́ ẹyọ kan tóun fẹ́ ṣe báyìí tí ó dùn mọ́ òun nú ní láti lé Tinubu lọ́dún 2027 nítorí pé òun wà lára àwọn tó gbé wọlé. El-Rufai tó wá jẹ́ kó di mọ̀, ó ní iṣẹ́ tí ń lọ láàrin àwọn táwọn ń dìtẹ̀. Ó ní láìpẹ́ àwọn yóò kéde, àwọn yóò sì ṣe ìpinnu bóyá ẹgbẹ́ òṣèlú tuntun ni làwọn yóò lọ dá sílẹ̀ láti kojú Tinubu lọ́dún 2027 tàbí bóyá àwọn yóò lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan tó ti wà ń ta tẹ́lẹ̀. Ṣùgbọ́n tó ní bó ti wù kó rí, Tinubu ń lọ lọ́dún 2027 nítorí pé iṣẹ́ ń lọ gidigidi lọ́wọ́ lórí ẹ̀.